láti ìgbà ìwáṣẹ̀ lọ́dún òkìtì mẹ́fà tí ń wáyé nílùú Kweli-Gaba lásìkò tí kábíyèsí ọba Dr. Abdulkabir Adébọ̀wálé Yekini sísọ ẹlẹ́ẹ̀kẹrin eléyìí tí ó ti jẹ lọ́pọ̀lọpọ̀ àwọn ará ìlú ti rí ìyàtọ̀ lọ́nà tí wọ́n fi ń gbà sàmì sí ayẹyẹ ọdún náà tí ó ń wáyé tí wọ́n pè ní ọdún òkìtì mẹ́fà lásìkò tí àwọn lọ́balọ́ba ládéládé lóyèlóyè láǹfààní àti wà ní ìkàlẹ̀ níbi ayẹyẹ ọdún ọ̀hún tó wáyé nílùú Kweli-Gaba lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún 2025 ní ìgbìmọ̀ lọ́balọ́ba yìí ti ṣe lálàyé lójú gbogbo àwọn ènìyàn nípa àwọn ọ̀nà eléyìí tí wọ́n gbé tọdún ìgbà láti fún kábíyèsí ọba Abdulkabir Adébọ̀wálé Yekini tó sọ àkọ́kọ́ sísọ ẹlẹ́ẹ̀kẹrin ní àǹfààní ipò ti wà láàrin àwọn ọba tó wà nílẹ̀ adúláwọ̀ lápapọ̀. Ayẹyẹ ètò ọ̀hún ló búrẹ́kẹ́ lásìkò tí ohun gbogbo tó bẹ̀rẹ̀ níbi ọdún òkìtì mẹ́fà ọdún 2025 oríṣiríṣi ìdùnnú àti ayọ̀ àtòrin ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ní àwọn tí wọ́n jẹ́ olóòṣà zàgbé tó fi láǹfààní láti mú bí ọdún ọ̀hún dùn. Àwọn lọ́balọ́ba lóyèlóyè alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè Dínà Símọ́ Adébáyọ̀ lásìkò tó ń gba ọ̀rọ̀ sọ ló ti sọ gbólóhùn eléyìí fún gbogbo àwọn ọmọ ìlú Àgàbà tó wà ní ìkàlẹ̀. láti fo sọfọ̀lé ihun kan náà làjọ jẹ́ àti Àgàbà pẹ̀lú àwálísàbà l'Ìpòbẹ́ ọ̀kan náà làjẹ́ òun ló ṣe làfúlé káwábí láti wọ́n ti kábíyèsí lẹ́yìn àti wípé àjọṣepọ̀ wọ̀ láàrin àwa Ìpòbẹ́ àti gbogbo kábíyèsí plateau wọn torí ààrẹ gbogbo plateau ọmọ Ìpòbẹ́ lè kábíyèsí wọn mú ẹ ṣeun ẹ kú ìfẹ́ yóò so wá pọ̀ kò ní jálágbára Ọlọ́run. Kábíyèsí ọba Ilé-Ṣíkàmí Adégbọlá Adékíwọ́ tìbọlẹ̀ tí ò láǹfààní àti wà ń bẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé Dr. Clement Kúṣadé Adéyẹmí ló ṣojú wọn níbi ayẹyẹ ọdún ọ̀hún tí ń ṣe Baṣọ̀run ìlú Ìpòbẹ́ ló ti fi ìdùnnú fayọ̀ fi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọba Abdulkabir Adébọ̀wálé tó sọ àkọ́kọ́ sísọ ẹlẹ́ẹ̀kẹrin pẹ̀lú ìgbésẹ̀ ńláńlá èyí tí wọ́n gbé kọ́dún ọ̀hún kí ó tó lè búrẹ́kẹ́. ìwé mo fẹ́ tọrọ fún ẹ̀yin ìlú Àgàbà ẹ ti nọba ẹ má pera yín ní kékeré kẹ́ bójútó ọba náà kẹ́ tọ́jú ẹ̀ gan fún ìlú Àgàbà kó máa lọ iwájú bí ìlú Àgàbà bá lọ iwájú ẹ̀yin náà máa lọ iwájú ọba ká máa lọ iwájú. Ó sì sọ ìmọrírì àwọn ọba eléyìí tí ó wà ní ìkàlẹ̀ tí wọ́n ṣe bẹ̀bẹ̀ oríṣiríṣi idán ni àwọn tí wọ́n jẹ́ zẹ́gbẹ́tọ̀ yìí láǹfààní láti fi pẹ́ẹ́ta níbi ayẹyẹ ọdún náà. Lákòótán kábíyèsí alágàbà èèyàn ọba Dr. Abdulkabir Adébọ̀wálé ló ti fi ìdùnnú ẹ̀ hàn lásìkò tí gbogbo àwọn ọba Yorùbá diaspora tí wọ́n tún fún wọn ní àmì ẹ̀yẹ tuntun láti kí wọn kú ọmọ ṣe nípa ìdàgbàsókè tí wọ́n ń pètè pèrò ẹ̀ fún ìlú Kweli-Gaba lórí ọ̀rọ̀ àṣà. Àwọn oníròyìn láǹfààní láti fi ọ̀rọ̀ wá kábíyèsí ọba Dr. Abdulkabir Adébọ̀wálé Yekini lẹ́nu wò alágàbà ti ìlú Kweli-Gaba wọ́n bá wa sọ̀rọ̀ lórí ayẹyẹ ọdún ọ̀hún tó ń wáyé ẹ gbọ́dọ̀ tí wọ́n sọ fún wa. ọdún òkìtì mẹ́fà ọdún tí wọ́n ti ń ṣe kí wọ́n tó bí bàbá mi ni. nígbà tẹ́mi dórí àléfà ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ nǹkan ti bàjẹ́ lọ́jọ́ tó ti pẹ́. àǹfààní nǹkan méjì tí mo rí wípé ìlú Àgàbà ń jẹ́ ni wípé à ń jẹ́ kí àwọn tí ò nígbàgbọ́ pé ìlú kan wà tó ń jẹ́ ìlú Àgàbà mọ́ à ń jẹ́ kí wọ́n mọ̀ wípé Àgàbà ṣì ń exist. Bíbélì kan sọ kinní kan ó ní ǹjẹ́ nǹkan rè kan a lè ti Jerusalem wá mọ́ bí so ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kọ̀mínà Jábẹ̀rẹ̀ wọn ò rí ìlú Àgàbà nílùú tí nǹkan rè ti lè jáde so láti bí ọdún 2 sí 3 tèmi ti wà nípò Ọlọ́run ṣèyanu à ń gé ní famous yẹn láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé dúdú ṣì wà nínú ọsàn gbogbo ọsàn kan ló korò. Nǹkan 3 péré òun ni nǹkan tí mo ń tọrọ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Àgàbà àti èyí tó wà nílé àti èyí tó wà lóko. Nǹkan àkọ́kọ́ òun ni ìfẹ́ mo ń tọrọ ìfẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Àgàbà. Ìkejì òun ni ìṣọ̀kan mo ń fẹ́ ìṣọ̀kan lọ́wọ́ gbogbo ọmọ ìlú Àgàbà. Ìkẹta òun ni ìdáríjì tá a bá gbàgbé ọ̀rọ̀ àná a lè rẹ́ ní bá ṣe. Nǹkan 3 tí mo ní lọ́wọ́ ọmọ Àgàbà ni láti lè jẹ́ kí ìlú Àgàbà kó lajú sí jù báyìí lọ. Ó wà lọ́wọ́ nǹkan 3 tí mo tọrọ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Àgàbà.
ẹnìkan ò ní fi ilé tiẹ̀ sílẹ̀ kó wá bá mi túnú ilé tèmi ṣe àfi tó bá fẹ́ géènì nǹkan kan lọ́wọ́ mi, àfi tó bá fẹ́ gbà nǹkan kan lọ́wọ́ mi ni ó lè fi ilé ẹ̀ sílẹ̀ àbí fi ìlú tiẹ̀ sílẹ̀ láti wá bá mi develop ìlú ọ̀dọ̀ mi. pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni wọ́n gbogbo fi wá sí òpin níbi ayẹyẹ ọdún lọ́jọ́ 15 oṣù kejì ọdún 2025 ká súnmọ́ ìṣẹ̀lẹ̀ tí ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV nígbà tí Abudu Ọláníjà ó gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ̀ TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.